mi ìjà tí ò bá ti parí kó o tó wọ 50 ìjà tí ò bá ti parí kó o mọ́ tó jáde yunifásitì tọmọ wá jáde yunifásitì tán nígbà tó yẹ kó o máa sinmi tó yẹ kó o máa wo jáwánìwà àti bàbá fẹ́ parí bí ẹni tó dé ẹ padà ẹsẹ̀ àárọ̀ ni bàbá fẹ́ wá rìtáyà sọ́dọ̀ ẹ̀ ni bàbá fẹ́ wá rìtáyà ìjà tí ò bá ti parí kọ́mọ tó ṣe tán ní yunifásitì ìjà tí ò bá ti parí nígbà tí àwọn ọmọ tí wọ́n ní ìdí bàbá wọn ìjà tí ò bá ti parí nígbà yẹn ò gbúdọ̀ parí mọ́ táwọn ọmọ ti ṣe tán ní yunifásitì ní táìmù tí mo fẹ́ sinmi ní táìmù tèmi náà fẹ́ jókòó kọ́ ọmọ máa ṣe nǹkan fún mi ní táìmù tèmi náà ti ṣe pé mo ti ṣe tán àwọn á ní pé ìjà òfowó ló fẹ́ parí ó fẹ́ wá rìtáyà sọ́dọ̀ mi ó fẹ́ wá rìtáyà sọ́dọ̀ ẹ̀ ìjà yẹn ò gbúdọ̀ parí láyéláyé ìjà orí burúkú wo ìjà tí ò ti parí nígbà táwọn ọmọ ní ìdí ẹ̀ kò gbúdọ̀ parí mọ́ ká má pàdé mọ́ títí Jésù máa fi dé ó fẹ́ wá rìtáyà sọ́dọ̀ ẹ̀ ni kò sí nǹkan kan míì ọkùnrin tó bá ti ń pé 60 tó ti ṣán lọ tí ò padà tó wá ti wá fẹ́ di 60 65 tó ti súnmọ́ retirement ìgbà tó máa rìtáyà ń biṣẹ́ àwọn á ní àwọn fámìlì jókòó wọ́n fẹ́ parí ìjà bóyá obìnrin ti wá wà in a better place ó fẹ́ wá rìtáyà sọ́dọ̀ ẹ̀ ìwọ ló máa padà kógbẹ́ ìwọ ló máa padà tọ́jú stroke tó wá ní bàbá ọmọ ẹni òun ló bímọ fún ẹ irọ́ kó wà láàyè ẹ̀ tó dẹ̀ dífá fún tóbìnrin bá ti dé stage kan láyé táwọn ọmọ ẹ ti dàgbà wàláì o compulsory o need marriage o need permanent partner o need any commitment because kò sọ́gbó máa gbọ̀n lára ẹ o need permanent partner tó yẹ pé tó o bá pè láàrin òru á dìde o need permanent partner tó yẹ pé tó o bá pè láàrin ọ̀sán á wà ń bẹ̀ fún ẹ because kò sí bó ṣe fẹ́ sọ pé ó fẹ́ ṣe marriage tí nǹkan kò ní gbọ̀n jáde á gbọ̀n lẹ̀ ṣáá ni àní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìwọ ló máa fara gbá. Thank you so much Shamushu ìwọ ló máa fara gbá ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin ló máa fara gbá tabaróbìnrin tó sì wà in your 50s in your 60s tọkùnrin kan sì ń fọwọ́ gbá tí ò ṣe tó bímọ fún tó wá jókòó síbẹ̀ nítorí pé nǹkan táwọn èèyàn máa sọ orí burúkú nìyẹn o ìbẹ̀rẹ̀ wèrè ni ara àwọn tó marry tó jẹ́ pé wọ́n look better kan tó marry wọ́n dẹ̀ marry tán ẹ̀ dẹ̀ rò bóyá nǹkan kọ̀ wà lára wọn after tán bá tún náà work out of the marriage because ẹlòmíì wà nínú bondage tó pè ní marriage ẹlòmíì wà nínú depression tó pè ní marriage the moment tó bá yí ìzà rẹ̀ báyìí tó tú rẹ̀ sílẹ̀ báyìí skin á radiate gbogbo nǹkan á bẹ̀rẹ̀ sí ní change fún láì jẹun láì ṣe anything ìgbésí ayé adẹ̀ gba ọ̀tún adẹ̀ tún yí padà marriage ò fowó kò sírú marriage tó lè ní tó lè freak irú èmi wàláì kò sí torí àti ráwọn tó wà ń bẹ̀ tó ń ṣàgbè lójú yòyò tó ń parọ́ tó jẹ́ pé inú wọn ò dùn wọn ò láyọ̀ wọ́n á dẹ̀ máa parọ́ wọ́n á máa wear plastic smile so kò sírú marriage wo kẹ́ máa kìsì ara yín kó o tọ̀ sọ́kọ lẹ́nu lójú mi kò move máa wẹ́ pé òun tọrọ ẹni kò move mi honestly mo respect àwọn méjì tí mo mọ̀ pé wọ́n wà in relationship mo respect ẹ̀ ju marriage lọ àwọn méjì tí mo kàn wà nínú intact relationship mo respect ẹ̀ ju marriage lọ kò sí marriage tí mo lè rí tó lè freak mi kò freak mi kò move mi ò admire ẹ̀ mọ́ rí torí mo mọ̀ pé ẹ̀tàn ló pọ̀ jù tó bá wà into relationship tí mo rí pé o ní permanent man màá respect ẹ ju pé kó sọ fún mi pé o marry lọ honestly ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ẹ bá rí woman yẹn ó máa wọ wedding ring ẹ̀ báyìí tó kọ mọ̀nà wedding ring ẹ̀ dàbí signboard ni ìjọ tó wá bá mi tó ṣàlàyé nǹkan fún mi wá ní kí ló wá dé tẹ wá èdè máa ń wọ wedding ring kí ló dé ń wọ wedding ring then display ó ti mọ̀ òun lára ni ṣé rú yẹn lèmi máa wá lè mí admire ní marriage kò sí wo kọ́ lọ ṣe marriage yẹn 11 kò move mi admire kò wù mí pé ó dẹ̀ wù mí kí mi ọlọ́run Olódùmarè kò move mi wish ẹ̀ pé kó happen sí mi honestly torí pé mo mọ̀ pé ṣàgbẹ̀ lójú yòyò àwọn rádaràda rọ́dọ̀rọ̀dọ̀ lọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé
tó o bá sí ilé ọkọ ó láti jó sílé ọkọ ó láti kò ní ọmọ àfẹ́tọ̀ ọmọ tó o bá sí ìgbà tó wà nílé ọkọ ìwọ náà ló kúkú ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ìwọ náà ló ń tọ́jú àwọn ọmọ ẹ̀ náà so tó o bá sí nílé ọkọ ìwọ náà ló máa padà tọ́jú àwọn ọmọ ẹ̀ ó láti jókòó ilé ọkọ ọmọ ẹni lọmọ ẹni gbé bí ọkọ bá mi sọ̀rọ̀ jókòó lé ọkọ sì máa gbé ṣépè ni honest èpè burúkú máa wá èpè tó tinú èpè wá máa gbé ṣépè gidi pé ọlọ́run á fa ìrìn àjò ayé ẹ̀ sẹ́yìn lágbára ọlọ́run o ò ní nílọsíwájú lọ́jọ́ ayé ẹ̀ tí ọkọ bá mi sọrú ọ̀ yìí nísìn count your blessings tó bá wà nílé ọkọ tó bá lè count blessings ẹ rubbish ni kò ṣe ilé ọkọ tó bá wà tó lè count blessings ẹ tó mọ nǹkan tó achieve nígbà tó wà nílé ọkọ tó wà níta tó jẹ́ pé nígbà tó wà níta gan ló lè count blessings ẹ then what's the essence of ilé ọkọ ò fowó ẹ kó ṣì dànù pẹ̀lú ilé ọkọ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn tẹ́ ti já mo bá yín yọ̀ ọlọ́run á ṣe nírọ̀rùn fún yín ọlọ́run á ṣe nírọ̀rùn fún yín mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ lè máa tọ́ àwọn tó bá ń ṣe ilé ọkọ o mo láti má rí o mo fẹ́ ní adé páńpẹ́pẹ́ o mo fẹ́ ní adé lákẹ́tù o mo fẹ́ ní adé onímọ̀ṣẹ́ ọ̀fúnmọ̀ṣẹ́ o wọ́n láti ní adé lórí mi o adé páńpẹ́pẹ́ o mo fẹ́ fipá jẹ́ mu sisi o ẹ lè bá wọn sọ̀rọ̀ until thief collect my own with savings and smiling àbí suffering and smiling I'm telling you. Ilé ọkọ kíni ilé ọkọ wo ẹni tó bá mi sọ̀rọ̀ ilé ọkọ máa gbé ṣépè ni you have an intact relationship tó wà intact ẹ máa respect ara yín tọ́lọ́run bá wá sọ pé ẹ máa jọ wá fẹ́ra yín bóyá lọ́jọ́ ogbó tẹ́gbẹ́ ti regbè tẹ́yìn méjèèjì ti dàgbà tẹ́tí rí pé ẹ̀rí nǹkan kan ẹ̀ lọ́bì kankan mọ́ wọ̀ pé kéèyàn nínú èèyàn á fi wàhálà àti ìṣòro tó àwọn ọmọ ó wá gbòmìnira látàrí ẹ̀ nígbà tọ́kọ ti lọ àbí tọ́kọ kú wá tún ní o tún fẹ́ lọ get ara ẹ̀ ká lóbìnrin tí ò ṣe rere láyé fáìn tó yẹ pé obìnrin tó yẹ pé ó máa wà ọkùnrin's mercy ìwọ obìnrin tó tóra ẹ̀ tó gbangba sùn lọ yẹ tó dúró tọ́lọ́run ti ṣàánú ẹ̀ tó tọ́jú ọmọ tó tọ́jú ara ẹ̀ come off it ọkọ wèrè wo ó máa fàrin àjọ ayé ẹ̀ sẹ́yìn ni wàláì àwọn tó dáa fún làwọn tó ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ìgbésí ayé tó ṣẹ̀ fẹ́ bímọ àwọn tí wọn tí rí ìrírí ayé rí bọ̀ yí pé o ti kúrò nù first marriage o dẹ̀ ti won your own and you were able to build something build ara ẹ̀ even àwọn tẹ́ bá gbọ́ tó bá láwọn ò fẹ́ ọkọ sẹ́ẹ̀ mo réyàn tó lóun ò fẹ́ ọkọ pé kò sí nǹkan tí ọkọ àtìyàwó ṣe tóun àti partner òun ò kì í ṣe òun ò fọ́kọ kudos ọkọ wèrè wo ọkọ wo mi wọn bá mi sọ̀rọ̀ ọkọ sì máa gbé ṣépè ní ọkọ kíni partner tó wà intact gbogbo onílé ọkọ ó wà pẹ̀lú partner ẹ̀ kàn ń dẹ́ra yín ó tì ilé ọkọ tó wà ẹ̀ dóra yín ṣé òbú ẹ wọ́n gbé sórí láńpẹ́gbẹ́ ni ẹ̀ dóra yín àbí dídó partner méjì gan ló máa ń dùn jù torí ẹ ríra yín lójoojúmọ́ níjọ́ tẹ́ tún máa ríra yín báyìí máa dàbí ọ̀tún ẹ máa dóra yín bí ẹni fẹ́ kú ni ẹ ọkọ wèrè wo ọkọ tó yẹ pé kò sí bó ṣe ṣe náà ó bá yẹ òbú ẹ máa ṣá náà ni á tún ti máa scarf láti fẹ́ lómi ilé ẹ ṣé kò fẹ́yàn kọ́kọ́ tó fẹ́ ẹ ni ó máa fẹ́ lómi ilé ẹgbà tó bù ẹ bá ṣá bó ṣe rí partner yẹn anytime ni òbóyìn máa renew ni wà ń lé ẹ kí wà ń lé ara mi tó bá fẹ́ wá lo sometime lọ́dọ̀ mi lo sometime lọ́dọ̀ mi kó padà sílé ẹ̀ kémi náà wá sọ́dọ̀ ẹ̀ kí n lo sometime kí n padà sílé mi níjọ́ ta bá tún máa ríra bá máa dóra abẹ́ nífẹ̀ẹ́ kú ni oníkálùkù àtún máa bá tiẹ̀ lọ́kọ̀ wèrè at what age mi ò admire o mo dẹ̀ sọ fún gbogbo ẹ̀yin 50+ and above nǹkan tó bá ìyà tó bá jẹ látàárọ̀ gbèsè ayé ẹ̀ tó dẹ̀ ṣì ń jẹ́ over 50 ayé ẹ̀ máa bàjẹ́ ni o ò lè bọ́ nínú ìyà mọ́ over 50 ó sì wà ní ọ̀dọ̀ ọkùnrin kan tó máa ní jókòó síbẹ̀ gba ẹ nígbà bọ́ọ̀lù ṣe gbogbo ẹ̀ o ò lè bọ́ nínú ìyàmọ́ láyé ẹ̀ over 50 tó bá fẹ́ ọkọ pé o fẹ́ ọkọ ó láti ní nǹkan tọkọ yẹn ní kò gbúdọ̀ gbà tọwọ́ ẹ̀ kò gbúdọ̀ gbọ́n tọwọ́ ẹ̀ lẹ̀ ẹjọ́ máa ní add value sí ayé ara yín ni honestly
over 50 àwọn ọ̀rọ̀ kan wà in fact not over 50 tó bá ti tọ́ ọmọdé stage kan tó ti jáde university àwọn ọ̀rọ̀ kan wà tí ọkùnrin ò gbọ́dọ̀ máa sọ fún ẹ wọ́n á sọ fún àwọn ọmọ kéékèèké tó ṣe marry tó ṣe fẹ́ bímọ àwọn ọmọ ní IVF àwọn ọmọ ní surrogacy àwọn ọmọ tó sì need spam ọkùnrin láti bímọ bẹ́ẹ̀ ìwọ tó ò need spam mọ́ tó ti bí àwọn ọmọ tó fẹ́ bí àwọn ọ̀rọ̀ kan wà imagine kó dúró kọkùnrin máa sọ pé shut up your mouth you stupid níbo tó bá tiẹ̀ máa sọ́gun á sọ láàrin ẹ̀yin méjì láàrin ìwà àti ẹ̀ kò ní sọ níta gbangba àbí kọkùnrin kan ṣẹ̀fẹ̀ wá máa wọ́n bu ẹ̀ at what age tí tọ́lọ́ ń ka ẹ̀yẹ kún nínú àwọn obìnrin tó gbáyé ṣe rere nínú àwọn obìnrin tó lè jáde pé obìnrin ni mí kò ní dá fọkùnrin náà tó dẹ̀ ti tọ́mọ dórí pé òun wo ọmọ ẹ kó bí tiẹ̀ kó bá tọ́ àwẹ̀ oríṣiríṣi sáìsì dídò ló wà lọ́wọ́ tèmi o ló wà káàkiri kàkàkà bẹ́ẹ̀ èlò náà ń toko tí wà àwọn nǹkan wà tó máa dú ẹ tó máa tún ṣòbù ẹ jẹ̀jẹ̀ tẹ́ẹ̀dẹ̀ fẹ́ra yín èmi tí máa fẹ́ wọ ọ́fíìsì tó máa ti máa ríyàn pé hello good morning kíníkà tó máa kẹ́ mi lójú tí mi á lọ ṣe tí ìwà fún mi lórí tébù bẹ́ẹ̀ mi náà ṣe ń ṣe fún wọn náà nìyẹn o ọkùnrin kan wá máa fọwọ́ àwa máa fẹ́ máa sọ rubbish no not this age again now I've passed that age that stage now no táwọn ọmọ mi ti dàgbà jù mí lọ tọ́lọ̀ mo dọ́kùnrin kan tí mo bá jà mí parí ìjà mọ́ bí mo ṣe wà yìí kọ́kọ́kọ́ ló ń parí ìjà ó tún da yí àtúwá mi parí ìjà mọ́ ọkọ mi parí ìjà ọlọ́run ò ní jẹ́ kíjà parí láyé gbogbo àwọn tó bá fẹ́ parí ìjà yẹn ọlọ́run bá mi fi kú dá wọn lọ́lá wọn ò ní rójú ráyè ṣe tèmi ọlọ́run ò ní jẹ́ ń rí at this stage ọlọ́run ò ní jẹ́ ń rí màá ṣe máa lọ́lé àdìsí máa wò pé kí ni èèyàn kan máa jẹ èmi gan tó ti ń dáná lẹ̀ fún mi ọlọ́run ò ní jẹ́ ń rí o partner tó bá máa fún mi ní problem ò tiẹ̀ lè hold me honestly because I'm a very peaceful person mi ò ń kọjá àyè mi ò ń ṣọ́yàn mi ò pẹ́ ló bá ti fẹ́ ní mí lára séèdè sáfẹ́ ọkọ wèrè wo ọlọ́run ní jẹ́ kíjà yẹn parí ìjà kan bá wà lẹ́sìn ọlọ́run olódùmarè ìkúnlẹ̀ abiyamọ ò ní jẹ́ kó parí láyéláyé ọlọ́run ò ní jẹ́ rẹ́ tó máa ọlọ́run ò ní jẹ́ rí a ti ṣe kinní la wá fẹ́ rìtáyà sọ́dọ̀ tiẹ̀ lẹ́yìn tó ti tọ́mọ tán o lè gbá o táyé bá ń ṣe o ìwọ obìnrin tó bá wà nínú ṣú yẹn o lè gbá o lè gbárù ẹ o táyé bá ń ṣe ẹ kó lè dàbí mọ́ freedom is sweet honestly kò sí nǹkan tó dàbí freedom láyé ṣe rí gbogbo nǹkan tó máa fi ń jayé láyà tẹ́ fi máa ẹni tó bá ní good marriage stay in your marriage don't take your man for granted don't take your marriage for granted look after your marriage guide your marriage but ìwọ tó bá ní marriage tó dáa tó ní marriage tó dùn ẹ nínú sórí ọ̀rọ̀ tó máa ń sọ pé ilé ọkọ mẹ́ni lẹ́kọ mẹ́ni gbé pé yóò bá sí nínú kìnnìkan irọ́ ni ẹ̀tàn jẹ burúkú ni wọ́n mọ̀ pé tó bá ti taste freedom ò ní fẹ́ kúrò ẹ̀tàn jẹ ni irọ́ ni bàbá ńlá rọ́ ni torí pé èmi gangan tí bá dúró sẹ́gbẹ̀ẹ́ ìwọ tó gbé òrùka òfò sọ́wọ́ courage mi gan lu tiẹ̀ pa freedom yẹn dùn gan especially tó àwọn ọmọ ti dàgbà ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rírú ẹ̀ mọ́ láyé béèyàn kan bá lóun fẹ́ parí ìjà sí máa gbé ṣépè ní ìjà parí ọlọ́run ò ní jẹ́ ká tó máa sọ pé bóyá tí bá rí pé béèyàn kan bá lóun fẹ́ fẹ́ mi sí bóyá tí bá ti wọ 65 a lè máa consider pé ká fẹ́ra wa àsìkò tó wù mí ti kọjá honestly and ẹ̀yin tẹ́ jẹ́ celebrity partner pay yín stable partner ó pay yín and the reason is that ẹ lè determine ẹni tó wá bá yín bóyá
ẹni tó ò bá ti meet kó tó di celebrity. Partner mi mo ti meet ẹ kí n tó máa ṣe nǹkan lórí bíbá. So ẹni tó mọ odò tó mọ béèyàn ṣe kún ni òun lọ̀rọ̀ èmi àti ẹ̀. Ó mọ bí mo ṣe kún, so mi ò lè gbé lọ. Ó mọ bí mo ṣe kún, ó mọ bí mo ṣe bẹ̀rẹ̀, mi ò lè gbé lọ. Ẹni tó bá ti jẹ́ celebrity, ẹni tó bá wá bá ẹ ní after tó ti jẹ́ celebrity tọ́lọ̀ ti pò kìkì ẹ̀ka, kọ́kọ́ wà sure pé ṣé kò ń ṣe pé ó fẹ́ wá lù ẹ́ ní jìbìtì òbò. Show love ẹ genuinely. Ṣé kì í ṣe wípé personality ẹ àbí status ẹ ló love. Àpèmọ́ra là ń pè tèmi dire. Béèyàn kan bá wá bá mi sí pé ó fẹ́ fẹ́ mi, ó fẹ́ gba pátá ń dì mí ni. Ọ̀rọ̀ tí mò ń sọ fẹ́ wo bóbò mi ṣe rí ni. Ó fẹ́ wo bóyá mo kó dó lóòótọ́ ni. God bless you. Ṣé wà nù? Exactly. Ó fẹ́ mọ bóyá bò mi ṣe rí ni. Yìí ṣe pé o nífẹ̀ẹ́ mi. A máa jẹ́ pé o róbò káàkiri. O wá fẹ́ Dóyínká TNT. Kó lè kaskọ́sì pé o ti Dóyínká TNT. O ò ní jèrè. Nípo ayé yẹn dà. Kó lè ṣẹlẹ̀. So ẹ wà sure bóyá kò ṣe personality yín náà fall in love pẹ̀lú. Honestly, apart from being a celebrity, ẹ wà sure pé ṣé kò ṣe bó ṣe jẹ́, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n máa ń like akíkanjú obìnrin. Bá kíkanjú obìnrin bá pé 60 kárẹ̀ ẹ̀hún jọ, àwọn ọkùnrin á máa sọ pé you are the most beautiful woman. Irọ́ ni, akíkanjú ẹ̀ náà fẹ́fẹ́. Wọ́n ti mọ̀ pé ò nídìí nǹkan kan lọ́wọ́ àwọn àfi táwọn bá tún máa gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n mọ̀ pé táwọn bá dẹ̀ ń fẹ́ iyì ló jẹ́ fáwọn, ṣùgbọ́n iyì tó ń rà lọ́wọ́ ẹ̀ yẹn wọn ò fi kọ́bọ̀ rà, wọn ò fún ẹ lẹ́nìtìn. Wọn ò fún ẹ lẹ́nìtìn. Ìwọ ló tún òun lo iyì ẹ fún wọn, òun lo owó ẹ fún wọn, òun lo time ẹ fún wọn. Not even a woman tó ti tọ́ ọmọ dórí. Not even a woman tọ́lọ́run ti ṣàánú fún. Not even a woman tọ́lọ́run ti kẹ́. Kò sí bó ṣe jó lórí pẹpẹ tó lórí same Facebook pẹ̀lú ọkọ ẹ tó tí mo admire ẹ. Wàláì tàláì gbogbo nǹkan tọ́lọ́run dá fún mi mo fi ṣẹlẹ́rìí. Torí mo mọ̀ pé ìsàlẹ̀ ẹ lẹ́gbin. Mi lè admire láíláí, mi ò lè fi tiẹ̀ tọrọ, ò lè wù mí. Ó lè wù mí. Kó gbé ríǹgì yẹn, kó ya ọkọ ẹ sí, kó wá sọ di signboard. Ó lè wù mí. I love, in fact, mama wepa o ma ṣe o. I love my freedom. I'm doing fantastically well. Èmi èèyàn gúgùn tó tún pè èèyàn gúgùn bí ẹgbẹ́ ìránṣẹ́. Èmi obìnrin 8 àtàbọ̀. Gbà bí mo ṣe sọ àtàrí àjànàkú ni mímí ò ń ṣẹrù ọmọdé. Eléyìí ò ń ṣẹnu o, àtàrí àjànàkú ni mi ò kí ń ṣẹrù ọmọdé. So ọkùnrin kan ò lè, Ọlọ́run ò ní jẹ́ kíjà parí. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ti bá mi ṣí lójú. Abárẹ́ni tó bá ń sọ pé ó ṣe báyìí. Ó ṣe báyìí. Ó ṣe tó fẹ́ sọ ẹbí léèrè pé ibi tó gbé tiẹ̀ dé kò ń tiẹ̀ gbé tiẹ̀ débẹ̀ láyé. Ẹ bá rẹ́ni tó ti tọ́mọ dórí, tó lóun ò fọkọ mọ́, tó ti rìnrìn àjò, tó ti rìn ìrìn àjò ayé ẹ̀ dé ibi tó lámì tó lápẹ̀rẹ̀. Abárẹ́nu gbọ̀ngbọ̀n tó fẹ́ bu ẹgbẹ́ tí yín débi tó gbé tiẹ̀ dé. Ẹgbẹ́ débi tó gbé tiẹ̀ dé. Kẹ́ tó sọ̀rọ̀, ẹgbẹ́ débi tó gbé tiẹ̀ dé. Tí ìbá ṣe pé ìkọjá àyè náà, erin orí kẹ̀kẹ́. Tọ́lọ́run bá ti ṣàánú obìnrin dé stage kan, partner ni kò máa wá permanent oko. Má lọ táyà ara ẹ torí o fẹ́ jẹ́ Mrs. Kíni. Má lọ táyà ara ẹ mọ́ anybody. Stay on your own. Have a fantastic man as a partner. Má attach ara ẹ mọ́ nǹkankan. You need your peace. Ìyà tí obìnrin jẹ, pàápàá obìnrin tọ́kọ ẹ bá kú, àbí obìnrin tó bá dátọ́ ọmọ, tí ọmọ yẹn yàn tó yanjú. Mi ìfẹ́ mọ bí society ṣe fẹ́ rí wọn, mo máa fún kudos ni. Torí pé kò easy láti jẹ́ ìyá ọmọ, kò easy láti tọ́ ọmọ.
so wá jẹ ìyà yẹn wàá tọ́ ọmọ jáde yunifásitì wàá tọ́ ọmọ yanjú ọkùnrin kan wá nítorí pé òun lọ forúkà òfò kan sí ẹ lọ́wọ́ fún wa máa kọ̀ǹtú àfẹ́ máa push around kò ní da fórùkà náà a máa lọ ta òrùka yẹn fún àwọn mọ́là àbí ká lọ pọ́ǹdì ẹ̀ ni. Freedom is sweet. Má jẹ́ kéèyàn kọ́kọ́ tàn ẹ́ obìnrin ni ẹ dúró déédéé kó dúró déédéé tó bá ti tó stage kan má jẹ́ káwọn òwèrè oníwàásù kan sọ fún ẹ pé ilé aka mẹ́ni aka ní gbé ìpọ́nlé òsì fọlórí fọba tí ò lólórí ń bọ́ba tí ò lólórí ni wọn sọ pé ìpọ́nlé òsì fọlórí tí ò lọ́ba ọba òfowó lẹ́ ń ní káàkiri adé pẹpẹ adé òfowó gan lẹ́ ń dé kiri adé ìranù wo adé tí ò sún yín bá rewo lẹ́ ń dé adé òṣì adé ìbànújẹ́ adé òfowó ni gan kó tó máa dádé kọ́kọ́ dádé sórí ara ẹ̀ náà kó yá má jìyà lọ́fà kó yá má jìyà lọ́fà nígbà tó pè mí níjẹta sì tán ní Olúyinká project film tí mo fẹ́ kọ́ ṣe ó láti kọ́kọ́ sáré send 1 million naira náà ká tiẹ̀ fi ṣe báyìí ẹsẹ̀kẹsẹ̀ ní mi ò wẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà nílé ọkọ bọ́ bá ní kẹ́ send 5 ẹ bèèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa èmi àwọn èèyàn máa ń kọ́ṣọ̀ mi láti fúnyàn lówó ni ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ wà lé ọkọ tó bá ní kẹ́ sáré kẹ́ send 100,000 naira lè send ẹ̀ wọn ò dẹ̀ jẹ́ kẹ́ ní lọ síwájú ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ládé adé ìwèrè wo lẹ ní sórí gan adé wo pàápàá ìwọ tó ti tọ́ ọmọ dórí mi àmà ní mọ̀ ń wẹ́ tó máa tọ́jú mi mo ti tọ́ ọmọ tán tó bá ti tọ́ ọmọ tán tọ́mọ ti jáde yunifásitì o lè ní marriage àfi tó bá ní marriage bàbá olówó tó tówó gan tó dẹ̀ náwọn ìyàwó tó pọ̀ tí ò rán wọn o lè ní marriage kó má fà ẹ́ padà sẹ́yìn o lè ní marriage kó má gbà tọwọ́ ẹ àwọn tó máa struggle fún marriage tí marriage àwọn tó sì ń bímọ tó fẹ́ ṣe surrogacy tó fẹ́ ṣe IVF tó ṣẹ̀ fẹ́ bímọ yes kò ṣe ẹ̀yin grandma tẹ́tí due fún grandma ẹ̀yin náà máa ní ẹ̀ ń wọkọ̀ ẹ̀ ń wá dé orí oríṣiríṣi ìmí inú yín gan àti lọ́kọ kan 2 3 4 á sì lóhun ládé orí adé wòrèwo adé pẹpẹ adé tó ti tà káàkiri ó ti dókú okó dúdú ó ti dókúpa ó ti dókúkúrú àti gúgùn adé yẹn náà ò rádé kankan jókòó lé lórí mo mọ̀ pé àwọn ọkùnrin ò ní láìkì nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ yín ọkùnrin tẹ́ bá jẹ́ father tẹ́ láwọn ọmọ obìnrin ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí tẹ́ ọmọ obìnrin bá sì kéré ló máa sáré bọ́kùnrin tó bá ti tó stage kan tó ti má lọ jẹ́ kọ́kùnrin kan wá rìtáyà sọ́dọ̀ ẹ̀ because kò sọ́gbọ́n ó máa padà rìtáyà sọ́dọ̀ ẹ̀ òun ló máa wíìkì ìwọ ló máa ṣẹ̀ṣẹ̀ wá máa kó lé kó ta máa tọ́jú ẹ̀ máa mú dádì lọ sí hospital máa bá wọn ẹ̀ṣọ́ oògùn wọn náà má jẹ́ náà ò ní jẹ́ kíjà parí o náà ò ní jẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí ìjà tẹ́ ti fọ ọkọ lẹ̀ tẹ́yẹ pé ẹ ti téèjì yẹn tọ́lọ́run ti ràn yín lọ́wọ́ tẹ́ ti tọ́ àwọn ọmọ Ọlọ́run ní jẹ́ kíjà yẹn parí kẹ́ lè nísinmi ẹ need ìsinmi lẹ need ẹ need ọkùnrin ẹ need ọkùnrin bẹ́ẹ̀ ẹ need ọkọ ẹ need a permanent man ẹ need a very healthy relationship ẹ mọ iye marriage tó ti ṣe lẹ́yìn relationship tèmi tó ti túká ní bá ka years of that relationship ẹ máa fọwọ́ gbárí ni ẹ mọ marriage tó ti ṣe tó ti túká the partner mi náà máa ní ṣáwa níjọgbé ni ṣé ò ní marry ni máa ní torí pé ẹ bá ṣe ń ṣe yìí ló ti jẹ́ ká pẹ́ tó yìí ọkùnrin máa ń sú èmi apart from that me I love my life mi bí mo ṣe wà yìí mo love freedom mi mo love space mi but mo appreciate partner mi but he loves his space as well ẹni tó ti gbé tó ti dágbé títí òun náà like space ẹ you need your space you need your breathing space as a wonderful mother tó ti ṣiṣẹ́ tó ti tọ́jú àwọn ọmọ dórí o need ọkùnrin tó máa kẹ́ ẹ and let me tell you in most cases ọkùnrin ò kí lè kẹ́ ẹ tó bá wà lábẹ́ ẹ iyì yẹn máa ń pọ̀ gan tẹ́ bá mọ̀ pé yín méjèèjì ò má rí ṣùgbọ́n partner ní iyì máa ń pọ̀ gan
number one ẹ̀rù máa bà ó láwọn nǹkan tí ò ní fẹ́ jẹ́ kó rí torí kò fẹ́ lose ẹ but nígbà míì tó bá ti di pé ẹ ti di ọkọ àtìyàwó á take it for granted á ṣe àwọn nǹkan tó máa hurt ẹ especially tó bá rí pé o ti ní ọkọ kan tẹ́lẹ̀ ìkejì tẹ́lẹ̀ á ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé a máa feel wípé o ò ní lè lọ torí nǹkan táwọn èèyàn máa sọ o ò ní lè lọ because o fẹ́ káwọn èèyàn kà fún ẹ á wá máa ṣe àwọn nǹkan kan fún ẹ. It now depends on you to take a very bold step. Ó bá ti tó Ọlọ́run má jẹ́ mo ṣe wà rí mi orí bẹ́ẹ̀dì ọmọ mi ni mo wà ó ti wọlé ti jáde ti wọlé ti jáde mi ò miss anything o Ọlọ́run if there's anything tí èmi kìíní yìí máa miss ni wípé mo pẹ́ jù honestly mi ò regret anything láyé mi ò regret o àwọn ọjà kan wà tó máa ń láti máa pariwo kó máa bẹ orí àtàlẹ́dẹ̀ kó má parí o gbogbo ìwọ obìnrin tó bá ti rán ọmọ jáde yunifásitì tí ìwà tọkọ ẹ̀ ń jà tó wá di pé àwọn ọmọ jáde tán wá náà fẹ́ parí ìjà orí burúkú náà fẹ́ parí o má gbà ní àdúrà Ọlọ́run má jẹ́ kó parí orí burúkú pẹ̀lú ẹ̀ torí ìwọ ló máa pa pension ọkùnrin yẹn ó máa gba pension sí ẹni ìwọ ló máa padà máa ṣe ṣíṣà ó wá ṣetọ́ pẹ̀lú ọmọ wa tí wàá máa tọ́ bàbá má gbárù ìjà yẹn kó parí o ó bẹ́tà kó lọ ní relationship nothing tó commit anything ju òbó ẹ àtòkò onítọ̀hún lọ then ẹ̀yin méjèèjì náà ẹjọ́ máa work together ẹjọ́ máa help ara yín ni o bọ̀ pé ọkàn tí mo fi sílẹ̀ bàbá àwọn ọmọ mi ni kó parí ìjà kò ní parí láyé má jẹ́ ó parí o irú ìjà yẹn ò gbúdọ̀ parí o parí kẹ̀ ẹ rí bí mo ṣe ń dán ni àbẹ́ ẹ̀rí ni mi máa lo filter ẹ rí skin mi ni ó dàbẹ́ ni pé kẹ́ máa fi jẹ iyọ̀ ni ẹ rí bó ṣe dàbí ti bébì ẹ rí ni ẹ rí àbí ẹ ń deceive ara yín tó máa ń sọ pé Yínká ugly Yínká òfà ẹ rí skin mi ni ẹ wò náà mi ò lo filter o ẹ rí skin mi ẹ̀yin tẹ́ jẹ́yàwó ilé mélòó ni skin yín dán báyìí tẹ́ wà lábẹ́ ọkùnrin mélòó ẹ̀yin tẹ́ clay pẹ̀lú ọkọ ẹ wá ṣí skin yín sílẹ̀ báyìí bẹ́ẹ̀ mi ṣe ṣí tèmi sílẹ̀ ẹ gbéra yín sílẹ̀ báyìí skin mi lélẹ́yìí ẹ ṣí sílẹ̀ jẹ́ ká rí ẹ wò mí ẹ wò mo wò ẹ ṣí ara yín sílẹ̀ báyìí jẹ́ ká rí without filter gbogbo ẹ̀yin Yínká ò fine ẹ ṣí ara yín sílẹ̀ báyìí ẹ jẹ́ ká rí tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ gbéra yín síta ẹ jẹ́ ká rí ẹ display skin yín ẹ jẹ́ á rí ẹ gbé ọwọ́ yín síta ẹ jẹ́ á rí ó ní ẹ display tàbíyá ẹ jẹ́ á rí. What are you talking about? Mo clean bàjẹ́ ló ń ṣe yín tobotobo ni mo clean tobotobo ti pẹ́tẹ́lẹ̀ mi gan clean pẹ́tẹ́lẹ̀ mi ó mọ́délẹ̀ ni tobotobo ni ó ní ẹ gbé ara yín sílẹ̀ ẹ jẹ́ ká rí yín ẹ̀yin tẹ́lẹ̀ wà nílé ọkọ tẹ́ wà tẹ́ tí ọkọ ń tọ́jú ẹ má lo filter ẹ má make up èmi mo ṣe wà mo ṣe jí ni ẹ gbéra yín sílẹ̀ jẹ́ ká rí yín tẹ́ bá ṣe jí ẹ display skin yín ẹ jẹ́ á rí yín ẹ gbé skin yín síta tọwọ́tọwọ́ báyìí ẹ ṣe báyìí jẹ́ ká rí yín tẹ́ bá ti ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ ẹ gbé skin yín síta fẹ́ rí yín skin challenge ẹ̀yin tẹ́ wà ní ọkọ tẹ́ ní Yínká òfà ẹ gbé a fẹ́ ṣe skin challenge ẹ gbé skin yín síta ẹ jẹ́ ká rí yín ó ní skin challenge ìkànnì ẹ̀yin ẹ jẹrà ẹ̀yin ta ló jẹrà ẹ gbé tí yín síta ẹ jẹ́ ká rí yín skin challenge ẹ wo tètè mi ni ẹ display ara yín skin challenge ẹ gbé síta ẹ jẹ́ ká rí yín without filter without makeup ẹ gbé síta ẹ jẹ́ ká rí yín ẹ display ẹ ṣe fakọyọ ẹ ṣe bẹ́ẹ̀ mi ṣe ń ṣe ẹ jẹ́ ká rí yín ẹ súnmọ́ kámẹ́rà báyìí ká rí yín ẹ̀yin tẹ́lẹ̀ wà nílé ọkọ tẹ́ máa bú àwọn ẹgbẹ́ yín pé wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan ẹ gbé síta ẹ jẹ́ ká rí yín ẹ rí pé àwọn celebrity yẹn tí wọ́n ra dáwà ẹ̀rí bọ́ ṣe rí ni èmi ò ń lo powder ní a ti máa lo powder máa kàn fi damp ojú mi rèé láàárọ̀ kùtùkùtù láàárọ̀ èmi ò ẹ wo ó ní knuckles mi ni
bí mo dẹ̀ ṣe mọ́ délẹ̀ nìyẹn honestly mo pọ́n bàjẹ́ mo pọ́n tòbòtòbò ni àdìdì tí bá fá irun mi báyìí irun abẹ́ mi báyìí ibẹ̀ yẹn mọ́ lòlòlò bí tọmọ tuntun ni honestly mo mọ́ mi ò lámì ní blemish mi lábàwọ́n mi ní gbẹ̀rẹ̀bí ẹyọ kan báyìí nínú ikùn mi ẹyọ kan gbẹ̀rẹ̀bí níkùn mi ò ní ibi tí mo ti ní rèé tún rí bó tún ṣe blend mọ́ skin mi ṣe rí ibi tí mo ti ní gbẹ̀rẹ̀bí ni bí méjì ẹ̀rí pé kò tún wọ̀n ẹ gbé skin yín síta ẹ̀yin tẹni yín ká ò fine ugly afẹ́rí skin yín without filter afẹ́rojú yín without filter without powder you want to see your natural skin afẹ́rí bó ṣe rí afẹ́ natural beauty yín without makeup afẹ́rí honestly skin challenge afẹ́rí skin challenge afẹ́ ṣe skin challenge honestly mo mọ́ tòbòtòbò ni tipẹ́tẹ́pẹ́lẹ́ ni mo mọ́ ọlọ́run tí bá fárun mi báyìí ó máa mọ́ lólólóló ni ìpẹ́tẹ́lẹ́ mi mọ́ lólóló honestly mo mọ́ tòbòtòbò ni. So ẹ̀yin tẹ́lẹ̀ wà nílé ọkọ mi ní kẹ́ má sí nílé ọkọ o but 50 and above you don't need it o need the stress yẹn pàápàá tó bá ti ní freedom fúnra ẹ̀ ìwọ tọ́lọ́run bá ti bless tó ti tọ́ ọmọ dórí ìwọ̀nba ni kò àbí ọmú yẹn gan sì dúró re ẹ ṣe jàre níjọ́ tí instructor mi wá sílé mi ni mo wọ tracksuit ó máa ń sọ dọ̀la náà ṣe yín rí skin mi ni ẹni tí ò rí mi ò lè rí nǹkan kan rí dáadáa ṣe skin talẹ̀ ṣe ń bọ́ tán ni ṣe ń bọ́ tán ẹ̀yin èèyàn ṣe ń bọ́ tán ṣé kí n bọ́ tán kí n bọ́ débi ọmú ṣé kí n bọ́ débi ọmú ni rí ni rí ni so me ò make up black is beautiful yeah I totally agree with you kí n bọ́ tán Abíọ́lá Bánjọ ó lè ó fẹ́ rọ́mú mi kí n bọ́ tán ó lè so ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin sisters mi please I beg you in the name of God marriage is good if you have a fantastic marriage guide it jealously if you have a fantastic marriage do not take your spouse or your man for granted hold marriage yìí but àwọn marriage kan wà tó jẹ́ wípé tí ò bá ní hold kò ní hold pàápàá tí Ọlọ́run ò bá ṣe ọkọ ẹ ní ọkọ tó lè gbà kánpé ìyá kan náà kọ́ ló bí yín o mọ bí tí ìyá tiẹ̀ gbé lọ pé the fact pé o jẹ́ ọkọ kò mí pé o máa ṣoríire ju ìyàwó ẹ lọ ìwọ tó bá ti rí pé o sì fẹ́ ọmọ o sì ń bímọ wà lórí ọmọ bíbí ìwọ̀nba ló lè kọ̀yà mọ́ nínú marriage bọ́ ẹni tó ti bí gbogbo ọmọ inú ẹ̀ tán tọ́lọ́ dẹ̀ ti ṣàánú ẹ̀ tó ti tó ọmọ dórí àwọn nǹkan wà tí ò gbúdọ̀ gbà honestly ẹ má jẹ́ kán fi kíní dẹ́rùbà okó ńlá dẹ́rùbà délé bọ̀ gbogbo ilé ọkọ mẹlẹkẹ mi gbé onídìí adé orí adé plámpẹpẹ adé kíní kan abeg please tó bá dẹ̀ ti over 50 tó ti tọ́ ọmọ dórí tí ọkọ sì ń bẹ ẹjà títí dìgbà yẹn o ò ní ìdí ẹ̀mọ́ táwọn ọmọ bá ti ṣetán yunifásitì wàláì o ò ní ìdí ẹ̀mọ́
Ọlọ́run ọba ó need ọkùnrin mọ́ láyé ẹ̀ in tó bá ti lè mú ẹ dátọ̀ àwọn ọmọ ẹ jáde ní yunifásitì ó need bàbá àwọn ọmọ yẹn mọ́ wọ́n bá parí ìjà yẹn ò gbọ́dọ̀ jó parí torí pé ó máa wá rí táyà sọ́dọ̀ ẹ̀ ni ó need ẹ̀ mọ́ ó wá bẹ́tà kó lọ wá relationship tó yẹ pé ẹjọ́ wà intact ẹjọ́ ní respect fúnra yín ó need bàbá àwọn ọmọ yẹn mọ́ ó need ẹ̀ mọ́ tó bá ti lè mú ẹ tọ́ wọn jáde ní yunifásitì fúnrara ẹ on your own ó ní ìdẹ̀mọ́. Omi làṣírí ẹwà mi tẹ bá notice mo máa ń mu omi gan bí ẹni máa kú ni mo máa ń mu omi gan ó ní ìdẹ̀mọ́ honestly wẹ́ wá pé over 50 ọkùnrin kan ṣì ń nà ẹ̀ ní over 50 ọkùnrin kan sì ń sọ fún ẹ pé àbórí ẹ ò pé ni àbó yí lórí ni ṣojú ẹ fọ́ ni ní nǹkan tí ò gbúdọ̀ sọ fún àkọ́bí ọmọ yín tó ti dàgbà ọmọ mi ọkùnrin mo sọ nǹkan fún yín lórí TikTok ó bínú sí mi ní last week kí dẹ̀ ní ìbínú tó bí sí mi yàrá ẹ̀ tí mo wà yìí èmi bá kọ̀ ti kọjá wọ yàrá mi màá kọ̀ kọlẹ̀kùn hello mo lọ nìyẹn mi ń wọnú yàrá ẹ̀ because mo ti believe pé ó ti dàgbà mo láti máa fún ní time kí dẹ̀ máa respect ẹ̀ àṣé òun bínú pé I don't talk to him màá kọ̀ dé màá kọ̀ kí the only time tí máa bá òun sọ̀rọ̀ ni tí máa fẹ́ ràn òun ṣẹ́ ó dẹ̀ ń bínú sí mi mi ò mọ̀ ó tún wá bá mi ó ń sunkún ni mo láti pé kàn kò rí bẹ́ẹ̀ èmi ní kí n respect ẹni pé mi ò lè máa wọnú yàrá ẹ anyhow adult ni ẹ pé the fact pé privilege ni pé o tiẹ̀ ń gbé lọ́dọ̀ mi ìjọba máa fún yín nílé but dípò tiẹ̀ wà lọ́dọ̀ mi wípé kò yẹ kí n kàn máa já wọnú ilé ẹ àbúrò ẹ gan mi ò ṣe bẹ́ẹ̀ fún òkè ní ààrẹ ẹ wà tí n bá ti pè é láti ìsàlẹ̀ báyìí tí n bá ti fi are you okay tó bá ti lóun wá òkè mo ń bá tèmi lọ nìyẹn ẹ ti dàgbà ọmọ tí mo bí nìyẹn o ó wá bínú wá ní kó má bínú pé nísìnyí màá máa wọnú yàrá ẹ màá wá máa bá ṣeré òun fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ọmọ tí mo bí ẹ wo rìgáàdì tí mo fún mi ò lè sọ fún kí n kùgbìrì lanu fọ́mọ mi pé orí ẹ ò pé mi ì lè sọ fún àbórí ẹ yí mi ì lè sọ fún ọmọ tí mo bí mi ì ní sílẹ̀ sọ àbórí ẹ yí n bá fẹ́ ránṣẹ́ please má máa bẹ́ẹ̀ ni tó ti dàgbà so ní èjì mi kọkùnrin kan wá máa wò mí lójú kó wá máa ní àbórí ẹ yí ni àbó ya wèrè ni àbí nǹkan ṣe ẹ ni so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ bá sì wà nínú ṣú yẹn ayé rádaràda lẹ ń gbé o ayé rádaràda lẹ ń gbé tẹ́ bá sì wà tẹ́ ti tọ́ ọmọdé orí táwọn ọmọ yín ti wà ní yunifásitì àbọ̀ ń jáde yunifásitì tí ọkùnrin kan sì sọ pé àbórí ẹ yí àbó ṣe àkíní kan àbí tó sì fẹ́ máa gbá ẹ ayé rádaràda ni ayé ìyà lẹ ń gbé ẹ sínú ìgbéyàwó ìgbé òṣì lẹ ń gbé torí èmi ò ní lè sọ fọ́mọ mi pé orí ẹ yí mọ́ mi ì lè sọ mọ́ mi ì lè gbọ́wọ́ sókè lu àwọn méjèèjì mọ́ bí n bá máa rán wọn ṣẹ́ǹsìn mi ì ní rán wọn ṣẹ́ bí ìgbà tẹ́ pé ọmọ ọ̀dọ̀ mi ni wọ́n mọ́ máa rán wọn ṣẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ ni please jọ̀ọ́ tí n bá máa ní kọ́mọ mi drop mi ní train station láàárọ̀ má ti sọ fún látàlẹ́ má ti béèrè lọ́yẹ̀ pé ṣé o máa lè ṣe fúnra rẹ̀ gan tí n bá ti jí ní ìjọ́ méjì àbí mẹ́ta léraléra ọlọ́run ìjọ́ kẹrin mi ní jí máa lọ fúnra mi ni tí n bá ti wá di tílẹ̀ bá ti wá mọ́ bóyá tó bá lọ sí school máa pè mí pé mom pé mi ò jí o máa ní mọ́ má jí ẹ lénìí ni pé mi ò fẹ́ take peace mo fẹ́ take it for granted pé mo mọ̀ má jí ẹ a wá ṣẹ̀ wá sọ fún mi pé tí n bá ti dé train station kí n pe òun kóun wá gbé mi wálé ọmọ tí mo bí èmi o kò ṣe pride o mi ò lè stand kọkùnrin kan sọ fún mi pé orí mi yí mọ́ never mi ò lè stand ẹ̀ àbí kò ní àbó ṣeré àbí kíní kan àbí kò gbá mi ò lè stand ẹ̀ kò lè ṣẹlẹ̀ mọ́ so ìwọ tó bá wà ní stage mi àbí tó ju stage mi lọ nílé ayé ẹ tí ìyá orí burúkú adé tàǹpẹpẹ jẹ débi tọkùnrin kan á sì máa sọ pé shut up let me talk before you talk àbí orí ẹ yí tó walk away ó ti ya wèrè tí àwọn not even obìnrin tọ́lọ́run ti bless tó ti tọ́ àwọn ọmọ dórí tó ti gbé àwọn ọmọdé stage kan láyé ẹ̀ single-handedly bóyá tọkọ ẹ kú àbí tọkọ ẹ lọ
tọ́lọ́run dẹ̀ ti bless ẹ̀ tí ọlọ́run fi ọlá sí lára tó bá gbarú ẹ̀ gan tó o bá walk away gan ìlànà ọlọ́run á ti mọ̀ ẹ́ ọlọ́run á káàánú ẹ̀ kúrò lórí ẹ̀ because á wò pé kí ló tún fẹ́ kó má bàa jìyà kó má bàa treat ẹ báyìí náà ni mo ṣe kẹ́ ẹ ni mo ṣe gẹ̀ ẹ́ o dẹ̀ wá àláwọ̀ eléyìí màá mú ọlá mi kúrò lórí ẹ̀ kí kó kúkú mọ̀ pé ìyà ló wáyé ẹ̀ wá jẹ. ṣó ti yé yín please ẹ jọ̀ọ́ torí Ọlọ́run enough is enough gbogbo àyè sọ tẹ́ ń gbọ́n ta yẹn pé ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ lọmọ ẹni ń gbé ilé ẹ̀kọ́ òfútù fẹ́ tẹ̀ ní òṣì ló bá dé irọ́ ló ń pa irọ́ ni irọ́ ló ń pa kò sí nǹkan kan tó kò sí ìgbádùn kankan nílé ọkọ ju pé o fẹ́ bímọ ẹ̀dẹ̀ tó fẹ́ jọ gba ọwọ́pọ̀ tọ́ ọmọ lọ nígbà míì gan ọmọ tẹ́ bá ní ẹjọ́ fẹ́ pawọ́pọ̀ tọ́ gan nígbà míì ayé ọmọ yẹn lè pàpà bàjẹ́ nítorí tí wọ́n bá gbádùn tọkọ ò bá gbádùn tó ò tètè gbé ọmọ ẹ sá nírọ̀ ọmọ yẹn tọ́ ní dáadáa kò ní yàyà dáadáa àwọn ìwà míì wà tí ọkùnrin máa ní gẹ́gẹ́ bí bàbá ọmọ tí ìwọ ìyá ọmọ ò gbúdọ̀ jẹ́ kí ọmọ ẹ kó dàgbà síbẹ̀ torí pé ìwà yẹn tó bá rí lọ́wọ́ bàbá ẹ̀ á máa fi pé wà tó dáa ni bàbá ò dẹ̀ gbọ́rọ̀ sí ẹ lẹ́nu kó change ìwà ẹ̀ àbí ò lè change ẹ̀ mọ́ ọmọ yẹn á dẹ̀ máa fi pé ìwà tó dáa ni torí ọwọ́ bàbá á máa rí bàbá ẹ̀ bí rómù dẹ̀bọ̀ ìwà orí burúkú ni tó jẹ́ pé kò yẹ kọ́mọ ẹ dàgbà kó bá irú ìwà yẹn mo mọ nǹkan tí mò ń sọ honestly ẹ̀yin abiyamọ ayé pàápàá ẹ̀yin tẹ́ dá tọmọ yín single parent ọlọ́run á bá mi dúró tì yín ọlọ́run á kún yín ọlọ́run á sọ yín di odindin ọlọ́run á jẹ́ kẹ́rí ọmọ yín tọ́ dẹ̀ tọ́ dé orí gbúdọ̀ jìyà àti dátọ́mọ ṣe wàhálà kẹtù wá lọ bọ́ sí abẹ́ ọkùnrin kan tá tún máa fìyà jẹ yín ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni marriage is not a do or die as a matter of fact irọ́ ni suffering and smiling ni ọ̀pọ̀lọpọ̀ àwọn marriages tẹ̀ ń rí yẹn suffering and smiling ìwọ tó o níyàwó ìjọ́ wo ló ti gbéyàwó ẹ lọ sọlidé gbẹ̀yìn whereas partner á gbé ẹ lọ fọlidé boyfriend á gbé ẹ lọ fọlidé suffering and smiling làwọn marriage tẹ̀ ń rí ẹ má jẹ́ kán tàn yín ẹ mọ̀ pé mi ò kì í ṣe marriage counselor òótọ́ lèmi máa sọ marriage tó dá sì wà o bẹ̀tọ́ náà bá nínú 10 ẹ̀rí méjì tó dá 8 tó kù ṣàgbẹ̀ lójú yòyò ní fake ni. Fake ni nínú 10 méjì lẹ máa rí tó dá yìí tó kù fake ni ẹ má jẹ́ kán tàn yín ẹ má jẹ́ kí anybody tàn yín ẹ má jẹ́ kí anybody tàn yín you are even better off alone wàláì ọlọ́run ní jẹ́ rírú ẹ̀ mọ́ o ìjà onítọ́ ẹlẹ́dàá mi má jò tọ́ o ọba tó nílé ayé àti ọ̀run gbogbo ẹni tó bá ní kí ìjà márèjì tí ò bá fúnyàn lọ́kàn balẹ̀ kó tọ́ náà bá mi fi kú pa wọ́n lójijì kọ́ má tiẹ̀ rojú ráyè lè sọ̀rọ̀ ń pẹ́ mọ́ ó dòdì mo ṣì wà lórí skin challenge o.